اللهم ارجد كيدهم في نهورهم أهمسكوا فلا يسوا كل يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون فمن نكث فإنما ينكث على نفسه ومن أو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا اللهم آمين. مكي الله مجاج قالوا الله أكبر الله أكبر. مفي الله مننا مفي النبي محمد صلى الله عليه وسلم. مجاج قصارة النبي الندادا صلى الله عليه وسلم. لا ترى النبي الله عليه وسلم. كن داركوا وغلغوا كفى النبي محمد مولو لوني صلى الله عليه وسلم. وني لا مكة مدينة كسيلو تدو دبي لوني انتو جوري بيناني كي قرآن لقات لوا àwọn àgbàlagbà tí wọ́n ṣe dáadáa fá nílùú Ìlọrin bí ìgbà kálíkà lábọ́lá àwọn bá kó fáwọn ní àyà tí ó máa ṣe dédé àwọn nínú Al-Qur'ani ọlọ́run bá ń gbẹnu wọn sọ̀rọ̀ wípé alladhina amanu wa lam yalbithu imanahum bi dhulmin àṣẹ tó ń jẹ́ kẹ́mi wọ́n gùn jù ẹ̀mí wa lọ tó ń jẹ́ máa dárúkọ wọn jọ àlàyé mi lọ náà ni pé wọn ò dá nǹkan mi pọ̀ mọ́ ọlọ́mọ bá wọn sì bá tọmọ ọlọ́mọ jẹ́ gbogbo ẹni tó bá fẹ́ kó wọn náà lẹ́yìn dáadáa ẹjẹ́ agbáyé hùwà rí ò ká gbáyé ṣe dáadáa bàbá gbáyé hùwà rí ó di dandan káàdì tán rí ẹni bá di tán rí ó dájú pé ó gbẹ̀san rí jàmáà àfiakọ̀ gbogbo aláwọ̀ padà dẹni àná ẹjẹ́ agbáyé hùwà rí olúwa ní ulaika lahumul amnu wa hum muhtadun náà gbọ́ta lè dárúkọ tán lù lọ́rin kọ́lọ́n kó wọn la àwọn tí màá dárúkọ kó dákun kó fi ṣàlékún kẹrẹ àti gẹrẹ fáwọn tí nílé ìdárúkọ lọ́jọ́ fáwọn akáwà fáwọn ọlọ́jọ́ fáwọn akáwà fáwọn ó fẹ́rí jẹ wọn gbà wọn lọ́jọ́ ìdájọ́ jájọ́ yóò dákun ọlọ́jọ́ bá wa kí àwọn afá. má fi àbàrá kékeré gbá ńlá. ọlọ́jọ́ bá wa kí àwọn afá. Allahumma amin. kò forí jì wọ́n gbà wọ́n lọ́jọ́ ìdájọ́. الشيخ عالمي جنتا ẹjọ́ tó pẹ̀lú ṣéhù. ṣéhù. ẹni bá pẹ̀lú ṣéhù ní ìdáná yóò jọba àdílé wọn. ṣéhù. owó lọ́ba àdílé ẹlòmíì. ìmọ̀ lọ́ba àdílé ẹlòmíì ń tàbí pé wọ́n lọ́ba nulẹ̀ wọn nù ní. ọ̀dọ̀ bàbá wa àgbàláwà bàbá Muhammadu kí n pè Muhammadu náà. ẹrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ bàbá wa ló bàbá wa Fárúkù ẹ̀fọ́rọ̀ ṣe ikú. mo ń bọ̀ ń bẹ́ẹ̀. gaskiya baba. ó sọ pé kìíní kan ẹrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ fẹ́ni tó bá máa pè é. kùmùláhù. àṣeyìkù túkúrú àlàyé kájọ máa parí rẹ̀. bàbá wa ní Ìbàdàn kálí àlàyé. Aṣèwò Ahamadu. sọmọdé àlàyé. bàbá wa ní Kọ́rọ̀. ẹ bàbá túwé. káyì. bàbá wa ní Sọ́rọ́. ẹ bá mi máa sà. àlùfáà wa dáhùn wá. Afọ́gbọ́n máa kẹ́wù.
شيخ bàbá wa ádámà ni ọjọ́ orúkọ àwọn àgbàlagbà pàrọ̀ yẹn lù ú lọ́rin شيخ lọ́fi jẹ́ tí àwọn làmú hàtúlì pẹ̀lú lórí wọ́n jẹ́ orúkọ wọn sí bẹ̀bẹ̀ wọ́n pọ̀ bàbá ọlọ́pàá عدم الهلوري ádámà àlìhì lórí. rahimahullah. náà ni bàbá wa dòkítọ́rù Ìsá Àlàbí fi sọ ó ní zakarnaka shaykh al-arifin wa man yansa fahiman aziman hayyara al-jinna wal-insa ádámà àlìhì lórí. أنا بذكراك تزداد القلوب محبة وفي كل أسبوع نطيب بها نفسا آدم ليلوري أنا ومن ظل بالتحصيل أنفق ماله فهل ماله ساوى لما ناله فلسا nínú ọtún ní Shaykhuna Kamali. Sheikhu. ọlọ́run jù dáfẹ́ tó bá ṣe bẹ́ẹ̀. Sheikhu. àlẹ́ àdàbí mo fún ti Ìlọrin nínú yàrá kan náà ni tá yàrá kan náà ni. mo fún ti àgbọ̀gbọ̀ fún Ìlọrin. bàbá oníwọ̀ pẹ̀lẹ́ bàbá ní máàsì gbọ́. ẹ̀kọ́nu Sheikhu lè dá lọ́sọ̀rọ̀ yìí. Sheikhu. agboolé wa la wà nínú ọ̀tún ní Shaykhuna Làgbàjì Sheikhu Yusufu bàbá Làgbàjì nínú ọ̀tún ní Sàtìmánù Àjẹ́ La ilaha illallah ilaha illallah. bí ìgbẹ̀tù ọ̀wáyé rí bí mo ti ń dárúkọ wa ẹ̀rín lẹ́lòmíì fi ń rí ẹ̀mí àwọn àgbàlagbà sì ń padà sára wọn lánàá ìkàkànnù wọn ló dẹ́kun ara máa wò. nínú ọtún ní Shaykhuna Shuraka àfáàtì ń ṣe kálù ọ̀nù kànga lọ́bí fakhrul ulama. nínú ọtún ní Salahuddin Ẹ̀kúnsọ́rọ́. nínú ọtún ní Shaykhu Àlàbí Ìlọrẹ. lára ọtún ní Shaykhu Hasan Ìlọrẹ. nínú ọtún ní àfọwọ́lì kejì pa ẹ̀pọ̀rọ̀ Shaykhu. شيخ bàbá ẹ̀ mọ̀ tóbi mi mọ̀ bẹ́ẹ̀ bá ma ta lẹ́wọ̀ tẹ̀lé Hayyakumullah. ẹ̀pọ̀rọ̀ Shaykhu lè dára sára yìí. Sheikhu. Faruq Kijipa bàbá wa gbà kí lè wí masha Allah. nínú ọdún ní Shaykhu Yahya Salati. Sheikhu. كله Kullu. Allahu akbar. Allahu akbar. Amirul Jayshi Yahya Salati. ìpàdé dìnnú ẹ̀mí Amirul Jayshi ó ti tán nánu Amirul Jayshi bàbá Rabi bàbá Adam bàbá Saada ìpàdé dìgbà kan. Amirul kulli Shaykhu Yahya Salati kullu níbo ni kullu wà má. La ilaha illallah. La ilallah. ìpàdé dìnnú ẹ̀mí Yahya Salati. ó ti tán nánu ó ti tán nánu Shaykhu Yahya Salati. bá a ti ń dárúkọ ọlọ́run máa ṣe ìyàwó ẹ̀mí wọn padà sí wọn lánàá sáré. nínú ọtún ni Shaykhuna Làgòdì àfọwọ́ Yahya Muritala Làgòdì. Rahimahullah. nínú ọtún ni Shaykhu Yahya Olóṣù. nínú ọtún ni Uthman
ìmáàmù tó ṣẹ̀ṣẹ̀ lọ nínú ọdún ni àfẹ́sì náà bí wá àbúrò ìmáàlìkì ẹ̀sìn náà bí wá. ìmáàmù Sọ́líhù ẹ̀sìn ni ó bí wá nínú ọdún ni Abdulrahman ilé ìlà gbogbo wọn dáná. Allahu Akbar kọmọ́ndà. nínú ọdún ni oníwàsí àgbáyé. La ilaha illallah. nínú ọdún ni Sheikhuna Latifu. nínú ọdún ni Alhaja Amina. obìnrin bí ọkùnrin ìyàwó àgbà tóbi bàbá wa àgbà bàbá mi àgbà Sheikh Siddiqu ọlọ́njẹ́rin pé rídọ̀ níjọ́ ní tí a ń ṣe jọ́mẹ́jọ́ yà yìí wọ́n ní tẹ́fìmọ̀ pé wàlíyà ni ìyá nì náà bí bàbá wa Ádámù bá dé láti ìlú Èkó ìyá ti ń dáná fún wọn lóhùn ni báwọn àfẹ́ ẹni ọlọ́wọ́ ọba ò bá fọkàn táyà tán náà wọn ò ní jẹun rẹ̀. ẹ wá wẹ̀ sàn àṣé gbogbo obìnrin tí ń bá ń sọ pé òun fẹ́ láṣẹ ńlé ọkọ kò ní bímọ rí gbọ́kọ ó bá jèrè bóbìnrin ó bá jèrè ọkọ rẹ̀ èlé ni ó máa jẹ́ bẹ́ẹ̀ ni obìnrin bá ti tọrọ jù ńlé ọkọ ẹnu ọmọ rẹ̀ ò ní tọrọ lọ́la. ẹ wò ya wa Aminatu waliyallahi olùwàjọ dákun kẹwọn fún wa ṣèjú àánú. وجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس ومن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا من الناس تأوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي
هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا أنبغت ما بالله جميعا ما من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما هبلك والعاتب لما سبق العاقب العاقب والهادي الى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. آمين. هدية مني لك يا رسول الله صلى الله عليه وسلم. أكي أولون الله أكبر. أي النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا أولون وتانو كما شيء حمد التجاني رضي الله تعالى عنه. مولانا شيخ الحاج إبراهيم النياز رضي الله تعالى عنه. شيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. كبابا صاحب ولاية الكبرى فضيلة شيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته. آمين. كبابا مرحوم مفتي الكبير فضيلة شيخ كمال الدين الحدب رحمة الله عليه. الله ولا bàbá tí a dárúkọ tá a tọrọ fún tí wọ́n ti lọ síwájú Ọlọ́run gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ lọ́tọ̀dọ̀ bàbá wa àgbà tí wọ́n tẹ̀sẹ̀ lọ láìpẹ́ yìí bàbá wa Fadilatu Sheikh Abdullahi Kudusu Al-Qarawi rahmatullahi alayhi. ọba ń kọ̀rọ̀ Ọlọ́run mọ́sàbà yọ́nú sí wọn. Àmín. Ọlọ́run yá fi wọn mọ́sàbà gbà wọ́n lẹ́rú. Àmín. bàbá wa Alifatullah Faitana bàbá Kẹ́hìndé Ọlọ́run yọ́nú sí wọn. Àmín. bàbá wa Ọlọ́kọ́lá Ọlọ́run mọ́sàbà yọ́nú sí wọn. Àmín. alfawa Sheikh Yahya Salati Amirul Jais rahmatullahi alayhi. Rahmatullahi alayhi. Ọlọ́run bá yọ́nú sí wọn. Àmín. ọba àwọn wíìlì ń pàkátà Ọlọ́run bá yọ́nú sí wọn. Àmín. òbídọ́dọ̀ màmá wa àgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ Ọlọ́run bá kàkó gún àpọ̀kẹ́. rahmatullahi alayha. òkú ẹnì kọ̀ọ̀kan Ọlọ́run bá kẹ́ wọn. Àmín. ọlá tí wọ́n ta tọrọ fún wọn májèjú wọn náà kọ́ ìyànjú ọláwọn ẹni Ọlọ́run. Àmín. akí bàbá wa Alifatullah Fai bàbá amáyàkí Adama Allahu hayatahu. Ọlọ́run mọ́sá jẹ́ wọn sọ́lẹ̀ pé ọláwọn ẹni Ọlọ́run. Àmín. àlefa bàbá wa Kẹ́hìndé Ọlọ́run kó kára àlùbáríkà. Àmín. bàbá wa Mimasa Ọlọ́run bá gbàdúrà ayé kárí àwọn àgbàlagbà. Àmín. bàbá wa Sheikh Abu Rida Rida. àwọn Sheikh wa Usman Adama Allahu hayatahu. gbogbo àwọn tí wọ́n ṣe kọ̀sídà onímọ̀díwù ní alásìkiri ní Ọlọ́run wọlé àwọn ẹni Ọlọ́run gbàdún kálukú. Àmín. wẹ́n habab Ọlọ́run mustapha adóòtì alifawa yasin Ọlọ́run kára alibarika Àmín. Ọlọ́run Muhammad bàbá wa ní òkèkèrè bàbá ọlọ́gbà Ọlọ́run bá adóòtì yín o Àmín. wà wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin tẹ́ẹ̀nà tí Ọlọ́run fún yín tẹ́ẹ̀nà fọlọ́run Ọlọ́run mọ́jọ ta lọ́wọ́ yín o Àmín. owó bíkíbi tó ń kálukú ti wá Ọlọ́run dá wa padà láyọ̀ Àmín. alibarika Ọlọ́run nabi wa Muhammad Sallallahu alayhi wa gbogbo tí ń sallam. jẹ́ jẹ́ máa má ní
àánú ọlọ́run ló kọ́ ajọ́ ọlọ́mọ fìbínú ẹ̀tọ́ àká. àwọn tó wá látàbí ya ni láti lúkọ̀ọ̀kan Ṣakí ni ọlọ́run gbàdúrà gbogbo yín. pẹ̀lú àtọ́dọ̀ ọmọlẹ̀ amẹ́ríkà gbogbo yín ọlọ́run kọ́ gbàdúrà gbogbo jàmá. gbogbo ẹ̀yin olùfẹ́ ọlọ́run ikibi tó ń kálukú ti wá àtàrà tòsí àtàrà àjìnà tá a máa ń pẹ́ lọ́dọọdún báyìí nítorí ìfẹ́ tọ́lọ́run àti tànábì. sallallahu alayhi wa sallam. ọlọ́run mọ́sá kàákùnú dáadáa ìbáàdà tá a ti fọ́lọ̀ ńláyé o. àmín. bàbá wa ìmáàmù Olóṣùn ọlọ́run bá wa kẹwàá kọ́ gẹ̀wọ́n. àmín. alibarikọ́lá ni wọ́n mọ̀. sísá wa alhaja wa Marham tí wọ́n ti lọ síwájú wọn ti ń jẹ́ àwọn ọmọ bàbá Sheikh Adam ọlọ́run kẹwàá kọ́ gẹ̀wọ́n. àmín. alibarikọ́lá àwọn ẹni ọlọ́run bàbá ayáyé Olóṣùn ọlọ́run kẹwàá kọ́ gẹ̀wọ́n. àmín. ó wà àgbàlagbà ní kàràkàrà wa bàbá Sheikh Tajul Mumin ọlọ́run sábà yá fi wọn. àmín. bàbá Salmanu Akí ọlọ́run yá fi wọn. àmín. bàbá Alágbàdì ọlọ́run yá fi wọn. àmín. ọlọ́run àwọn ẹni ọlọ́run. àmín. jama lakum lóbìnrin salamullahi alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma yushrikun. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi allazina istafa. Allahu khayrun amma yushrikun. Rabbi awsini an azkurani matatan lati an'amta alayya وعلى والدي وأني أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أذكرني نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه في عبادك صالحين. وقال الحمد لله الذي أذهبنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهبنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مودي على صدقي وارجني مؤرجا عن صدقهم واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. سيدي طه إمام 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 إنني أعبد ولك سيدي طه إمام إنني أعبد ولك سيدي طه إمام سيدي طه إمام النبي ومحمد صلى الله عليه وسلم ó jẹ́ aṣíwájú wa anabi náà sì lọ́gá wa òun lẹni tá a sì máa kí òun lẹni tá a máa kì anabi náà ni a sì máa yìn ní gbogbo ìgbà tọ́lá ọba lọ́jọ́ yìí wá bẹ́ẹ̀ ipe kò síṣẹ́ tọ́lọ́lá lọ́dọ̀ òun ọlọ́run tó tó kéèyàn ọmọ ìyá nábì. sallallahu alayhi wa sallam. wọ́n ní iná ńlá a. wa malaikatahu
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ọmọ ìyá Nábì Muhammad kò sí ẹ̀sìn tó bà wọ́n ní Sayyidina Umaru radiyallahu ta'ala anhu wọ́n pa àwọn kankan wọ́n ní muwafaqat Umar àwọn àsọ̀bádé Umaru tó sọ ìrẹ́ ìgbà tọ́lọ́ wọn bá ti ń kà ní Suratul Mu'minun kò wà lákọ́jú. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين فخلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر. wọ́n ní jẹ́ wọ́n ka fanabi Muhammad wọ́n máa bọ̀ látòkè bẹ́ẹ̀ wọ́n á bá a débi pé. ثم أنشأناه خلقا آخر. Umaru wọn ní ọsọ yìí pé fatabarakallahu ahsanul khaliqin. Ọlọ́run ti sọ fún anabi pé ẹ̀hán sí bẹ́ẹ̀ náà. La ilaha illallah. bí wọ́n ti ń kà ní Umaru ń tẹ̀lé Umaru wá pé ẹnìkan lẹ́sìn tó ṣiṣẹ́ tó tó yìí. ọ̀n fatabarakallahu ahsanul khaliqin. Ọlọ́run ló dára Al-Qur'ani náà nù. Allah. àwọn àsọ̀bádé bẹ́ẹ̀ ọ̀pọ̀ fún Umaru. Sayyidina Umar Allah ta'ala anhu. òun ni wọ́n ló jókòó láàrin àwọn sàhábà Ọlọ́run wá fún lóye bóòdù nasar ojú gúngùn Ọlọ́run bú Umaru gan. Umaru ni ọwọ́ àjòkó ló wá ń wò yí pé síbà ṣe ń ṣe pẹ̀lú ànábì yìí sọ́lẹ̀tọ̀ ìjà ànábì ojú bá ṣe ń ṣe pẹ̀lú ẹ̀yìn lọ òun wà nábì Ọlọ́run fi nǹkan mí hàn lára ànábì kò fi àwọn yòókù àwọn ń bá a lò bí ẹ̀dá lásán wọ́n ń bá a lò bí èèyàn lásán àmọ́ Umaru ń pa ànábì pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Umaru wọn á lọ sọ fún ànábì yìí pé tá a bá ti jẹun tán já máa lọlé tuwaka ànábì lóhùn ó sì tún yín ká ẹ̀yin náà lẹ bí òun òun ọ̀lẹ́ lómi ẹ̀yin náà lọ́rẹ́ òun ẹ̀yin ni jàmá òun. bí Umaru ṣe sọ bẹ́ẹ̀ tán bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà lọ́lọ́run dá sí i pé ìdí Umaru sọ òun gángan lọ́nà. Ya ayyuhal ladhina amanu. Ọlọ́run mo pè yín tẹ́lẹ̀ gbẹ̀mí Ọlọ́run ọba gbọ́. La tadkhulu buyutan nabiyyi illa an yuzana lakum ila ta'amin ghayri nazirina ina'u. ẹ gbọ́dọ̀ wọlé ànábì mọ́. ìlà istisna'u yẹn ni pé àfi. يوزن لكم إلى طعام غير ناصرين إناء. bí a bá ló jẹ délẹ̀ tí wọ́n pè ń pè wá jẹ́ ẹ wọlé ẹ jẹun. ولكن إذا دعيتم فادخلوا وإذا طعمتم فانتشروا. ọlọ́run bẹ́ẹ̀ báyìí ti jẹun tẹ́ fantasiru ẹ̀túkà ẹ̀kọ́ lọ́dọ̀ ànábì. ولا مستأنسين لحديث. ọlọ́run ẹ má máa wá sọ̀rọ̀ awẹ́ wa mọ́ tẹ́ máa wá fẹnu lu ẹnu lọ́dọ̀ ànábì Muhammad. إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق. ọlọ́run ni mo dẹ́ ń sè ní ẹ̀kúnrẹ́ abá ànábì ẹni lára ẹni tọ́pù ẹ̀. فيستحيي منكم ànábì tìjú yín. والله لا يستحيي من الحق. ọlọ́run lèmi ò ní tìjú bó ṣe rí èmi ò ní tìjú tọ́. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب. tẹ́ bá fẹ́ bí àwọn ìyá wa nábì tẹ́ bá fẹ́ bí wọ́n ní kankan jẹ́ kí àgọ́ wà láàrin yín. ذلكم أطهر لقلوبكم وقلوبهم. ọlọ́run lélẹ́yìn ló lè fẹ̀mí yín mọ́ àtẹ àwọn náà. وما كان لكم أن تؤذوا رسول الله ọlọ́run ní kò tọ́kẹ́ ní nábì wa lọ́nà kankan. ولا أن تنكحوا أزواجه من بعده أبدا. ọ̀rọ̀ Umaru wá jáde. àtẹ́jú bẹ́ẹ̀ nu wọn tí wò lẹ́mìí pàfà ikú ànábì lòun ò ní fẹ́ àyíṣà torí kó kéré kò sì sọ ọ́ síta
ọlọ́run ní kò tọ́ fẹ́ nìkan kan ní kó lóun ó sùn fún ìyàwó ànábì àbẹ́dà láíláí. inna dhalikum kana inda Allahi azima. ọlọ́run ní kẹ́ ṣe bẹ́ẹ̀ ìtótóbi lọ́dọ̀ ọlọ́run. in tubidu shay'an aw tukhfuhu. tẹ́ fi hàn ní ọ̀rọ̀ àtẹ̀yí tẹ́ pamọ́. wa inna Allaha kana bi kulli shay'in alima. fún ọlọ́run tó wọn ọlọ́run ọba tó wọn ò ní máa ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wa ń bá bọ̀ ọlọ́run wa fẹ́ bóyá wọn yí pé sẹ́ẹ̀mẹ́ni náà ni mà nẹ́bì ni mà bó ṣe tó ni lọ́wọ́ fún gbàtọ́ fẹ́ sọ kalẹ̀ gbẹ̀yìn àyà wọn. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. títóbi ànábì sallallahu alayhi wa sallam ló jẹ́ pé tá a bá wo gbọ́ ànábì ọlọ́run ọba 124,000 ni wọ́n ní 313 jójì sẹ́nu wọn gbogbo wọn lọ́lọ́run sì ṣe lẹ́ni aṣíwájú àmọ́ bí wọ́n ti jẹ́ aṣíwájú tó nì tí wọ́n ti jẹ́ ànábì ọlọ́run ọba tó ẹni tọ́lọ̀ ní akọ́ṣe nínú wọn ọ̀kan náà ni. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run ní akọ́ṣe ní sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. ní kákọ́ṣe ànábì àwọn afáwa wò yí pé ṣé gbogbo wọn yìí náà wọ́n lọ dá wọn gbogbo wọn sì lẹ́ni rí ilé wa jẹ́ pé ànábì nìkan lọ́wọ́ ayọ́nù wọn yí pé ẹ̀kọ́ ṣe rẹ̀ kana lakum fi rasulillahi uswatun hasana. àsọ̀rọ̀ mọ̀ tí ń wí. bá a ṣẹlẹ̀ o kọ́ àkọ́ṣe àwọn yòókù tó á rí bí wọ́n kù sí. ànábì nìkan ni òsì bí ó kù sí. sallallahu alaihi wasallam àfààní ọ̀ya bá wo wẹ̀ ẹ jẹ́ ká wo náírà àgbémọ́ra àtàhámù. báwo ni ànábì ṣe lágbémọ́ra káwo sí yàtọ̀ ti àwọn ànábì tó kù sábà mẹ́wàá gbémọ́ra ànábì Muhammad lórí gbogbo tọ́ba bá tí ó gbàgbé mara tí ó sì níyìn jẹ wọ́n ní ká wà ní òun pẹ̀lú anabi Nuhu alayhi salatu wassalam anabi Nuhu làkọ́kọ́ òjíṣẹ́ ẹni tó dé ọ́fíìsì sí ni tó sì pẹ́ ń bẹ́ tó lò 950 years sẹ́yìn pé kò jẹ́ kó sì gàgà tí ó ro eléyìí wọn lójú láàrin wọn àtọ́lọ́ mọ́ síbẹ̀síbẹ̀ kọba anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú àgbémọ́ra ètò ìfìmọ̀ pé ọba lọ sí Suratul Hud. Bisakumullah. Aya 37. Wasna'il fulka bi'ayunina wa wahyina. Nuhu alayhi salatu wa salam ó jíṣẹ́ fún 950 years. ila qawmihi malabisa bihim alfa sanatin illa khamsina ama. Al-Qur'ani jó yé wa bẹ́ẹ̀ lẹ́gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣe wàhálà gbogbo mẹ́tọ́ọ̀dù lólò tó ń sọ pé ẹgbà tọ́lọ́hún ẹ tẹ̀lé tọ́lọ́hún ó ní mo pè wọ́n lọ́sàn-án mo pè wọ́n lóru ó wá ti wàhálà yìí. ọdún kò lékun kankan wọ́n sá fún mi ni ọwọ́ afẹ́ parí ọ̀rọ̀ nígbà tó wá débi pé sùúrù rẹ ti pín ọfẹ máa lọ ọlọ́wọ́ afọlọ́nà àbáyọ ọwọ́ ni. Isna'il fulka bi'ayunina wa wahyina. ọlọ́run ní ìsìn lọ kọ̀kọ̀. Ayunina. Bi'ayunina wa wahyina. ẹnìkan kan síwájú ẹ̀ rí àwa láàmú wáyú bó ṣe kà wá bọ̀ á sì bọ̀ mójútó. Wala tukhatibuni fil ladina zalamu innahum mughraqun. máa gbọ́ o àrùkárì nínú o ọlọ́run tó bá ti wá kámátó yìí tán. La tukhatibuni fil ladina zalamu. má bá mi sọ nǹkan kan mọ́ o lé
الذين ظلموا lórí àwọn tó ṣàbòsí yìí. إنهم مغرقون. ọlọ́ni ìnẹ̀ ó mùgàkùn gbogbo wọn tẹ̀rí ni. ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Nuhu عليه السلام. ó sì gbọ́ o. جزاكم الله. tọ́lọ̀ ń wí fún o wá padà sí Húdù 45. ونادى نوح ربه máa gbọ́ ń tọ́ sọ fún o. لا تخاطبني بالذين ظلموا إنهم مغرقون. ọ̀tẹ̀sẹ̀ wa sọ yìí pé. ونادى نوح ربه قال فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين. àná ọmọ wa ṣe. ọ̀rọ̀ wọn náà wọ́n bá. إن ابني من أهلي ọmọ mi nu ara ilé mi ni. وإن وعدك الحق àdéhùn tó ṣe òótọ́ ni. وأنت أحكم الحاكمين. ìjọ ọmọ sì ti ń bọ nẹ́gàbọ̀ ìdìpọ̀ ṣẹjọ́ dárí báwọn tòní ṣe fẹ́ jẹ́. قال يا ọlọ́run نوح rẹ̀ Nuhu. إنه ليس من أهلك ọlọ́run ọmọ tó wí yóò sí nu ara ilé rẹ̀. إنه عمل غير صالح ọlọ́run ti fẹ́ kí n ṣe ọ̀yàtọ̀ sí tí wọ́n gbé dání. فلا تسألني ما ليس لك به علم ọlọ́run tó ní mọ̀ ń parẹ́ Nuhu má bàa mi sọ ọmọ o. إني أعظك أن تكون من الجاهلين. ọlọ́run ní mọ̀ wọ́nu ẹ̀. à ń tẹ̀kú ní. من الجاهلين. kí máa gba ìmọ̀lẹ̀ nùbúwà yẹn tí mo fún ọ ìmọ̀lẹ̀ ìdáyà kí máa sọ̀dà láì máa kan lẹ́yìn ìgbà tó lọ tún wọ́n rẹ̀ tẹ́lẹ̀. لا تكاتبني لا تكاتبني. في الذين kí ظلموا. ló fẹ́ mú bàbá wí. ìdààmú ọmọ tí ń tẹ̀rí lọ́ọ̀nù tó máa ń parẹ́ lọ́hùn òun ló dààmú Núhù ló gun bàbá wípé ṣé mo sọ fún ọ pé ọmọ sọ̀rọ̀ ń pa wọn má kí ló tún sọ yìí wọ́n wá nà ní Muhammad sallallahu alayhi wa sallam. tó fi wá máa gbé mara lára nẹ́bì yàtọ̀ sí ti Núhù dèdè tọ́wọ́ ti sọ fún Núhù síwájú pé má bàa mi sọ ma o wọ́n á sọ fún ẹ̀ náà fún nẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam. Suratul Duha. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى. ولسوف يؤتيك ربك فترضى. ọlọ́ni máa bá ṣe sọ máa bá ṣe sọ mọ́dàmú ọ̀fẹ́ ìyá tẹ̀mí ọlọ́run ó ṣe ń tí ọ̀yọ́ nínú ẹni tá a ní ọmọ nṣó ọ̀fẹ́ ìyá tá a ṣe ń tí ọ̀yọ́ nínú ọwọ́ akọ̀mẹ́ ọwọ́ akọ̀mẹ́ níjọ́ ọdún lọ́jọ́ tìjú sallallahu alayhi wa sallam. sójú pé kọ̀ọ̀pá níjọ́ tí wọ́n máa gbé àbótíráfù ni ìmúra yọ lọ kírun ó sì pọ̀ mẹ́ ó ṣe déédéé tó ṣe Núhù tí Núhù náà ń wọ mẹ́ tí ń parẹ́ lọ eléyìí ti wá kú àmọ́ tí wá tààmúlù tó fi wá máa bí àgbémára nẹ́bí ṣe tó mọ wá gbọ́ israẹli tí anabi fi wá sọ̀rọ̀ tí ó gbà bá wí kí ni anabi wá wí. innal ayna la tatma. olójú ń dami. wa innal qalba la yahzun. ọkàn wa ti bàjẹ́. walakin la naqulu ma yakdibu Allah. walakin la yakunu ma yakdibu Allah. la naqulu ma yakdibu Allah. ó ní ìgbẹ́jọ́ bí ọlọ́ọ̀nù táàbù wa bàbá wí àní sọ. walakin ya Ibrahim. ó ní wọ Ibrahim. inna ba'da firaqika lamahzunun. àtàfẹ́kù ẹ̀ bá a ṣe rí ọmọ yìí ìbànújẹ́ ọkàn níjẹ́ àmọ́ àní torí ẹ̀sọ́ tí ó bí ọba tó dá wa nú. ó fi hàn yí pé kí inú ọmọ tó máa sọ fọ́lọ́ ń padà lẹ́yìn ìgbà tó ti ní wọn bá mi sọ ọmọ wọn parẹ́ ni tí wọ́n ń sọ fún tí wọ́n ń wá pé. innabni min ahli. ọlọ́run nínú ẹ̀kú yípo. wa inna wa'daka lahaqqun wa anta ahkamul hakimin. Ànábì ti jó ti yí ànábì lẹ́sẹ̀kẹsẹ̀ pé ṣé bọ́lá ti promise mi pé wàlẹ̀ àtọ́fà. yutika rabbuka.
sọ pé tààmùlù yẹn ibi àgbẹ̀mọ̀ ànábì kò jọ tà ànábì ọlọ́run kankan. Dèdè tọ́lọ̀ bá ti gbé kalẹ̀ báyìí ànábì oníkọjá ẹ̀ tó bá lọ sí Suratul Baqara ọlọ́run mú kọ́ ìdá kankan níbi ọ̀mọ́ra mú mi ní àyà 195 kí lọ́lọ́run bá wí bẹ́ẹ̀. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب ولا تلقوا بأيديكم إلى التهلكة. Bẹ́ẹ̀ni ẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín fa kú o. Kò sí bó ṣe lè wù kó tó. Bí ìṣòro náà ṣe lè wù kó tó láyé. Bí dààmú náà ṣe lè wù kó tó láyé ikú kọ́ ni solution. Olóyìnbó ní no condition is permanent. No condition is permanent. Gbogbo nǹkan pátápátá táìmì ni. Bọ́ bá ti wá kọ́dà bí ipò kọjú kan sí ọ̀hún. A tún yí. Ọlọ́run bó bá ti wá lè wò ó yẹ má fọ ara yín fa. látòlì kún bí aydikum ila tahaluka. tó fi wá máa tààmúlò ànábì àgbémọ́ra ànábì pé ọ̀rọ̀ kan ọba ànábì rí kọ́ dààmú. ọ̀rọ̀ kan ọba ànábì rí kó sì sọ. ọ̀rọ̀ kan ọba ànábì rí kó sì wí. á sì rí náà ànábì ọlọ́run tí ọ̀rọ̀ ọ̀fà tí ó sì fi. àyà yìí ti síwájú ní Al-Qur'ani o. wọ́n ní ọlọ́run nù o. wá wò gbà tí dààmú wa bá Yusufu. wá padà sí Suratu Yusuf. àyà 33. orí bẹ́ẹ̀ ma yà mọ́mìn. Abukumullah qala rabbi sijinu. máa gbọ́ Yusufu. Qala rabbi sijinu ahabbu ilayya mimma tad'unani ilayhi. إلا تسروا عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم. ìdààmú wa bá Nabi Yusuf. nígbà tí ìdààmú yìí pọ̀ Yusufu ọwọ́ ní. Qala rabbi sijinu ahabbu ilayya mimma yad'unani ilayhi. àwọn àfáàní tó lè mú tó mú tó fi lo kẹlma rọ́pù wọn náà dùn àní. wọ́n ní rọ́pù jẹ́ wọn àdúrà ni àdúrà wọn alájọ́ náà wà sí ní dápadà pé fúnra ẹ̀ lọ́tọ́rọ̀ ẹ̀ wọn. As-sijinu ahabbu ilayya. pé kó wọ́n wẹ̀ wọ́n ní ìsìn ìwọ lọ́hùn ún nídìí ẹ̀wọ̀n wíwọ́ ọ tẹ̀wọ̀n lọ́rùn òun nífẹ̀ẹ́ sí kó wọ́n wẹ̀ wọ́n báyìí. Mimma yad'unani ilayhi. bí gbogbo tí wọ́n wí pẹ̀lú òun yìí lọ bí ẹni tí ọ̀rọ̀rọ̀ tó su tó gbóògùn jẹ orí nǹkan tó su okùnkùn so. tọ́lá sì ti fún wa ní wọ́n nìyí pé ẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín fakú. Wala tulqu bi aydikum ila tahaluka. máa wo tààmúlò anabi Muhammad sallallahu alayhi wa sallam àgbẹ̀mọ̀ràn anabi bó ṣe wá tó irú tó wá bá Yusufu yẹn tó fi tọrọ ẹ̀wọ̀n ó wá bá anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. nígbà tó wá bá anabi tó wá dójú ẹ̀ ìnira wá dójú ẹ̀ wájú dí ẹ̀yìn dí ọ̀tún ha òsì ha kọ̀mọ́bí tá a gbà má kí lè anabi wá wí màlà mú mímì. Allahumma. èyí tó wọ́n fi wá béèrè ikú tó fi tọrọ kú àbí kọ́ wá tọrọ yìí pé kí wọ́n fi ń wẹ̀ wọ́n. ọ wá ní wọ́n lọ́wọ́ ọba. Ilayka ashku dafa quwwati. ó ní atọ́ ó pin. ó ní atitọ́ ó ti pin ìlẹ́kà. Ashku dafa quwwati. ọ̀nà mi alágbára mi ti dọ̀lẹ́. Wa qilla mo tún wá ìlágbára máa wá bàrẹ̀ ọlọ́wọ́ ọba. tahilati. gbogbo ètètè yàn dá ọ̀tá. Wa hawani ala nasi ya arhamar rahimin. ó ní ìrọ̀lẹ́ ọba yára mara ìmí náà wọ́n bá tọ́ kẹ́yìn wọ lọ́wọ́ tí mo fẹ́ ló mọ̀ là mú mi ní. Anta rabbul mustad'afin. ó ní wọ́n lọ́wọ́ ọba lọ́ba àwọn ọ̀lẹ́. Anta rabbi. ó ní wọ́n lọ́wọ́ ọba mi. Illam yakun bika
wala yakadobun fala ubali. ó ní kí ló ń ṣe mí tó yìí náà tó o bá ti bínú sí mi ìkíyà ẹ máa bá a lọ náà ni. walakinni afiyataka minni awsa'uli. èyí tí Yusufu fi béèrè ẹ̀wọ̀n tó ní àṣìjínú. ahabbu ilayya mimma yad'un. máa wá gbọ́dọ̀ ànábì wa tóun béèrè. walakinni afiyataka minni awsa'uli. ó ní ìwòsàn Ọlọ́run sàlàsàlà níbi ibi tọrọ dé yìí ìwòsàn Ọlọ́run ọba àlàáfíà Ọlọ́run ni mo ní. awsa'uli. ó ní bá ìgbàláyè fún mi kò béèrè wọn. kíní kan bá nẹ́bì rí kí ànábì ó sì sọ. kíní kan bá nẹ́bì rí ká nẹ́bì ọdẹ àmú. àgbẹ̀mọ̀ràn tá nẹ́bì Muhammad ní sallallahu alayhi wa sallam tójú tàwọn àyókù lọ lọ́jọ́ kọ́ra wọn ó lè sọ pé lákàdí kánà. lakum fi rasulillahi uswatun hasanah. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Ànábì ní a ní láti kọ́ ṣe ní gbogbo nǹkan pátá tó bá ti dé ànábì síwájú ò ní ṣìṣe nínú ayé rẹ gbé ànábì síwájú pé báwo ló ṣe lò ó. Ànábì ó lo ayé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni tó bá gbé ànábì síwájú tó ọjọ́ kọ báwo la ànábì ṣe darí ilé ẹ̀ pẹ̀lú àyàwó ẹ̀ ọ̀sọ̀ síìtì tó bá gbé ànábì síwájú tó bá jọga lẹ́nu iṣẹ́ báwo la ànábì ṣe pẹ̀lú àwọn tó dàjẹ́ ọ̀sọ̀ síìtì tó bá ànábì síwájú tó jẹ́jọba ọ̀bàràsì nílé tó ayé rẹ̀ tó fẹ́ ṣe nítorí kọ́ra ànábì Muhammad àánú pọ̀ lára ànábì yóò gbọ́ ẹnikẹ́ni lọ. Forgiveness kámójú kúrò níbi nǹkan ọ̀pọ̀ lára ní Muhammad ju tẹnikẹ́ni lọ. bẹ́ẹ̀ ni sùúrù ọ̀pọ̀ lára ní Muhammad ju tẹnikẹ́ni lọ. ànábì yìí wá ní ẹni tọrọ ní akọ́ṣe tá a bá tó akọ́ṣe ànábì tá a sì ń sàṣàlátù fànábì sallallahu alayhi wa sallam àdẹnìkẹ́ àdẹnìgẹ̀ àwa lè ra ànábì mọ́. Ànábì ti lọ àmọ́ àtọ́nà ń fi rọ́pò ànábì làwọn àfa mọ́wájú òní ọlára gbogbo ntí ọba ti ta wọn ọlọ́run wá má sọ pé ìjẹ́ kí ni yóò ṣe é ṣe sọ́nà ló wí gbàpọ̀ ti fi ṣe èyí tó bá yìí tẹ̀lé ànábì Muhammad wa sallallahu alayhi wa sallam mọ́jú òní ọlára láti gbà á. torí ntọ́lá ń sọ fún anẹ́tò tó sọ fún alátọ̀dà nẹ́bi ni pé màá. atakumu rasulu fakhusuhu wa ma nahakum anhu fantahu. ọlọ́run wa wí fún wa bẹ́ẹ̀ yìí pé àti wùláhà. wa ati'u rasul wa ulul amri minkum. mẹ́ta lọ́kà ó ní àti wùláhà. wa ati'u rasul wa ulul amri minkum. ọ̀dọ̀ ẹ̀tẹ̀lẹ́ bí ọlọ́run ẹ̀tẹ̀lẹ́ òjíṣẹ́ wa ulul amri minkum àwọn tó bá jẹ́ láṣẹ nínú yín ẹ̀tẹ̀lẹ́ wọn kọ́ ìdàtà ní nílẹ̀ yìí nù lọ́ọ́ fi rí i pé ìtẹ̀lẹ́ ọlọ́run jẹ ará Ìlọrin lógún àti Rasul ẹni tára Ìlọrin tún fálù lẹ́yìn ọlọ́run àwọn àfáàní. ọtẹlẹ wọn fa wọn bọ̀wọ̀ wọn wọn pọn wọn lé wa ulul amri minkum ẹnì kẹta ló bá wọn. gbogbo ń ta wá bá òṣèlú tí wọn fa sọ yìí wá yìí ti fà yà báyìí. ń fa sọ yìí wá yà ń lọ ní owó. nǹkan méjì ṣẹlẹ̀ nílọrin tírú ọ̀ṣẹlẹ̀ rí tó sì yẹ ká sọ́ra kírù rẹ̀ ọmọ tó rí pt ara ẹ̀ mọ́. Ìlọrin yìí náà wà àwọn hayima àwọn imam àwọn afa àtọ́ba mùsùlùmí wà yídì
òṣèlú lẹ bá débi tẹ́ lẹ fún wọ́tà Ìlọrin yìí náà ni. àwa òǹkàlùkù bá fíyò ní. níbi aláyé ti dé bí a ṣe ṣe inú tí bàbá ọba lọ ló kó wọn jọ wọ́n sì dúró nílé ọba wọ́n á ṣètò ìlú wọ́n á ṣàdúrà wọ́n á túká bàbá náà fún wọn ládàá fún ẹ lálùbáríkà á pàdé lẹ́ẹ̀mí. ṣébí Ìlọrin yìí náà la jòkó lọ́sẹ̀ tó kọjá yìí tá a gbàgbé kọ́ bá wà jòkó a ṣe òṣèlú kọjá Ọlọ́run a ṣe kọjá ẹ̀sìn a tún ṣe kọjá ọba mùsùlùmí. a dá fún ọmọ tó bá jẹ́ ọmọ gidi ọmọ lọ́rin ibi Ọlọ́run bá bùkún ẹ̀ bùkún o ibi tọ́lọ́run bá dẹ̀ fi ọ̀wọ̀ sí ẹ fọ̀wọ̀ sí bẹ́ẹ̀ torí Ọlọ́run fúnra Ọlọ́run ló fàlà sí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè kẹ́ ẹja tó kẹ́ ẹ bá fìtínà tó tẹ́ ẹ bá ti délé Ọlọ́run ẹ̀dá dúró ìtọ́lọ̀ ń rí fún àwa sílẹ̀ òní pé àyè húrímà ni wà má yà á sì mú sàá àyè tó bá ti jẹ́ àyè húrímà tó bá jẹ́ àpọ́nlé àpọ́nlé ni ẹni bá jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ àyè pa aláyà. báwo láti náà ń tòṣèlú tí ọgbọ́n wà ń jòkó àwọn agbóso lé òun kò gba kọ̀ǹtró kọ́ àdìbàbẹ̀ máa wọlé lọ ẹ má jà wọ́pọ̀ tí yín bá wọn ẹ má jà wọ́pọ̀ tí wọ́n bá ti yín nílọrin. tá a bá wọ́ òpìlẹ̀ gbogbo fìtínà yìí à ń bínú erí kan tóbìlẹ̀ fìtínà yìí náà lò à ń bínú erí kan tó sì yára wa wọ́n dára rẹ láàmú o ò lè gbé Sàràkí ṣubú. èyí kí a bẹ dára wa láàmú fún kéésì Sàràkí ni ìlú ni ètí íńtírẹ́sì wà lérí Bùkọ́lá Sàràkí ìlú àfáàní mi táwa ni àti ìrẹ́lòmíì tá a fẹ́ fi pààrọ̀ ẹ̀ ìwọ náà máa bọ̀ díẹ̀ kó fi bá a débi ó dé. kò pọ́sibú kó lọ fẹ́ sọ wá dọ́mọ ẹ̀yìn torí ẹlòmí ọ̀rọ̀ yé wọ́n náà ti sọ mí àti ẹni tí onílé aká ìkéyà máa tẹ̀lé gọ́gọ́ ni tí wọ́n ní ká tẹ̀lé ṣé ẹgbẹ̀rún yẹn tó kan ó ní nẹ̀kọ́ mi. tajamahu wabi kọtile tajasu lahu baali bijamu ihe kolo jamu ihe mohanasu. ṣé Adam lọ sọ bẹ́ẹ̀. nanu bilayi suna labi maale wa masibe kolo mara masulana asibuna Allahu wa nabi asibuna Allahu wa nabi. ṣé Adam lọ sọ bẹ́ẹ̀ bàbá rí nánú bilayi ìṣúná ó ní pẹ̀lú Ọlọ́run la fi gbá yìí. lábì máa lé wà máa sì bí. wọ́n ní lábì máa ní kèé sowó wà máa ti bí kódà kèé sèràn Ọlọ́run iyì tá a gbàgbà pẹ̀lú Ọlọ́run ní àwọn àfa àwọn ró wọn. dèdè ntí bàbá tàná bàbá Sàràkí tàná tó pító ní tó ṣe fáwọn àfa ńlẹ̀ yìí oúnjẹ tó fún wọn jẹ lóúnjẹ dùnú owó tó ná fún wọn lówó dùnú àṣírí tó dáàbò wọn láṣírí dùnú wọn ò rírú ẹ tọrọ mà lọ níyà wọn òun wọn rí wọn ní kó fowó kí àwọn wọn ló kó ṣe nǹkan fún wọn tí wọn ò rí rí pé nbọ wọn ti ń bọ̀ wọn wá túlé gbogbo ẹni tó ló kọ lọ wọn dó kọ lọ́wọ́ bàjọ fún ò ní tán ò ní parẹ́ ò ní yẹ̀yẹ́ wọn wá wọn fìdí ẹ̀ múlẹ̀ wọn sì ní success without successor is a failure. kéèyàn ó sọ́sẹ́sì yẹn bàbá Sàràkí òun ga sọ́sẹ́sọ̀ rẹ̀ ní Bùkọ́lá tí ọba ti sí Bùkọ́lá bàbá yẹn ti tán Bùkọ́lá wà Bùkọ́lá òun lè wá gbógun ti torí yí pé àtàfẹ́ rí àwa ronú ìlú yìí ńjọ́ dé àgbọn wà ń bẹ̀ ńjẹ́ gbàgejì pírẹsidẹ̀ntì yìí náà lọ́jà kọ̀ọ̀kọ́ wọ́n wọ̀ lọ ní ìlú yìí náà láti wọ́ lọ Ìlọrin wá silent láti gbà náà àríjìjà míì tọ́nà rò. Ìlọrin yìí kan náà làdìsá
àwọn ọlọ náà ni Ìlọrin sálẹ̀tì àrídìgà mi àwọn gbòǹbírí Ìlọrin yìí kan náà ni ìjọ tó ti kó ásẹ́ẹ̀tì lọ́pa àrídìgà mi làwọn alẹ́ náà lọ ọsálẹ̀tì náà ni yìí ṣe jẹ́ gbogbo ntọ́ba yọ nílùú tiwa tọ́ba dá tọ́ba ga àfikọ́ wọlé àwọn míín sì ń gbárùkù títí wọn wọ́n máa ṣe kò máa ṣe ó ṣe é dá kò ṣe é dá wọ́n á dúró tì wọ́n fi nàró òlu wọn wọ́n lọ ẹ̀rọ ẹbí wọn wọ́n nàró tí wọ́n ní gbogbo tó bá jẹ́ yóò wá wọ lọ àsìkò tiwa ní Sàràkí àwa bàbá àwọn akẹ́nà báwọn afa àtàná ọba tiwa àsìkò tiwa ní lẹ́yìn kò ṣe wọ́ lọ. Rasulana hasbunallahu wa ni'mal wakeel. Tajammaru wọ́n gba ìyí tá a gbà pẹ̀lú ọlọ́wọ́ ọba ni. Inna qawmi tajammaru wa bi qatli tahaddasu. Àwọn àjọ mi wọ́n ń kójọ súrú. Kọ́mi àwọn àjọ mi ń kójọ. Wa bi qatli tahaddasu. Wọ́n kójọ márùn-ún. Wọ́n kójọ mẹ́wàá. Wọ́n kójọ ọlọ́gọ́rùn-ún. Ó ní kí ni wọ́n torí ẹ̀ kójọ lé. Wa bi qatli tahaddasu. Ó ní wọ́n máa ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tahaddasu. Wọ́n máa ń gbàmọ̀ràn. Ó ń lérí kí ni. Wa bi qatli tahaddasu. Báwo la ṣe lè pa? Báwo la ṣe lè mú? Báwo la ṣe sọ sẹ́wọ̀n? Báwo la ṣe yẹ̀yẹ́? Báwo la nu ròṣèlú tó kè má? Láwùbálì bí jàmúlẹ̀ kò jàmúlẹ̀ kò ànàṣù. Láwùbálì bí jàmúlẹ̀ àpọ̀ àjẹ́ kíá pẹ̀lú pé wọ́n ń kójọ. Ìta yìí náà mo sọ fún yọ ọdún mẹ́rin, mo ní abára ọlọ́wọ́ lọ. Íńtẹ́sì tó ìrọ́jò mi lógún o. Ẹni bá ń kó òun fẹ́ràn ṣe rere eléyìí náà. Yóò yìí rẹ̀ bí ti ń lọ, wọ́n lọ bò mí ẹ̀ lè rí Násírù. Wọ́n bí nǹkan ti lè tahaddasu. Láwùbálì bí jàmúlẹ̀ kò jàmúlẹ̀ kò ànàṣù. Gbogbo òkójọ yẹn tábó ní. Gbogbo òkójọ yẹn pátá. Ànàṣù. Àtàkùn ni ànásù ìhàlẹ̀ lásán ni. Ìhàlẹ̀ ni. Àṣedọ́gba yà yín wò gbé tẹ́lẹ̀ wá fún wa. Ọwọ́ àdìjọ IDP ẹ̀ wá gbé tẹ́lẹ̀ wá fún wa. Wọ́n fẹ́ ká yóò wù ẹ̀sìn wa. Ọlọ́ọ̀ni bo nílùú Ìlọrin. Hasbunallahu wa ni'mal hasbunallahu wa ni'mal. Hasbunallahu wa ni'mal hasbunallahu wa ni'mal. Gbogbo ntọ́lọ́wọ́ bá ní ẹ̀rọ lu yìí. Tí ó kẹsàn-án bá lu yìí. Ọlọ́mọfà nǹkan náà wálé o. Àmín. Gbogbo ntí gbogbo bíkíbi. Tọ́lọ̀ ti yọ̀ nǹkan kọ̀ọ̀kan tí ń jẹ́ ẹ̀ṣọ́ ìlú. Má jẹ́ nǹkan náà wálé. Àmín. Gbogbo ẹni bá sì wáyé dókè gbogbo ntọ́lọ̀ ń nàró nílùú yìí àti kọ́ wálé. Àwọn ọlọ́ba mú nǹkan náà wálé. Àmín. Ọba àwọn bàálù lọrin ọlọ́mọ pọ̀ baláyé. Àmín. bàbá wọn bàálù lọrin ọlọ́mọ fìtínà wa. Mádàmú wọn. mádàmú wọn. Ọtí ẹ̀ ní fìtínà wọn. ọtí ẹ̀ ní fìtínà wa. Kò sì ní dààmú. bẹ́ẹ̀ ni ò ní dààmú wa. Bí ọba dààmú wọn. bí ọba wa dààmú wa. Bàbá wa ìmáàmù àgbà. bàbá ìmáàmù àgbà. Ọlọ́mọ fìtínà wọn. ọlọ́mọ fìtínà wa. Mádàmú wọn. mádàmú wa. Kò ní fìtínà wọn. kò ní fìtínà wa. Ọlọ́run sì ní dààmú. bẹ́ẹ̀ ni ọlọ́run ò ní dààmú wa. Gbogbo àwọn balógun. gbogbo àwọn balógun. Ọlọ́mọ fìtínà wọn. ọlọ́mọ fìtínà wa. Mádàmú wọn. mádàmú wa. Kò ní fìtínà wọn. kò ní fìtínà wa. Sì ní dààmú. bẹ́ẹ̀ ni ò ní dààmú wa. Fìtínà ẹnìkọ̀ọ̀kan wa. fìtínà ẹnìkọ̀ọ̀kan wa. mádàmú ẹnìkọ̀ọ̀kan wa. Jẹjà. jẹ́jẹ̀jà. Jẹjọ jẹ wá. mádàmú ẹ̀jẹ̀ wa. Àwọn ṣe o. àwọn ṣe. Láti tóbi rẹ̀. ọlọ́jọ́ bìbí ọlọ́run. Kàrẹ́. ọlọ́jọ́ kàrẹ́ ọlọ́run. Tana majana. àmín. Ọlọ́run. ọlọ́run. Àfọdún yọ ọdún ni. kí a máa fi ọdún yẹn ọdún ni. Àfọdún yọ ọdún ni o. ká máa fi ọdún yẹn ọdún. Àfọdún yọ ọdún. ká máa fi ọdún yẹn ọdún. Máa ṣe rẹ bá wa o. máa ṣe rẹ bá wa. Àwa lọ́wọ́ o. àwa lọ́wọ́. Gbàdúrà wa. gbàdúrà wa. Pẹ̀lú wa. pẹ̀lú wa ọlọ́run. Barkola ni Muhammad. alùpàkọ́ ọlọ́run bí ọ̀hán. Tana majana. آمين Tana majana. آمين اللهم ارزقنا الثقافة. آمين زيادتها في علمي. كفايتها في رزقي. آمين سيادتها في بدني. آمين توبتها قبل الموت. آمين رحتها عند الموت. آمين مغفرتها بعد الموت. آمين جوز على صراط. آمين والنجاة الإنسان. آمين يا ذا الفضل والإحسان. آمين برحمتك يا الراحمين. آمين يا أهلك الموت. آمين ويا
والثاني عشر آمين اللهم اجعل ما في قلوب المؤمنين آمين بلغ إلى مئة آمين و20 سنة من غير قصة ومرض وسدة وفقة يا رحم الراحمين اللهم أرنا الحق الحق وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه لا قبل وعي ولا يبعده ولا مثله يدوم كما يسبقت كلماته تنتهون منصورون وإن جدنا لهم الغالب وإن جدنا لهم الغالب وإن جدنا لهم الغالب الله ومن اتبعك من المؤمنين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون سلام الحمد لله رب العالمين. سليمان بن فاروق يا إلهي فتولي عمره وأويل كمالي بردواني وعافية دواما ورزقي طيب على المال فكثروا لبنين وبالبنات وأقبل خير يا عين لجمال ألا لا إله إلا الله وعلى محمد رسول الله.